àwọn ìpìlẹ̀ mẹ́ta àti àwọn ẹ̀rí wọn tí aṣíwájú ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run Sheikh Muhammad ọmọ Abdul Wahhab ọmọ Sulaiman At-Tamimi kí Ọlọ́run kẹ́ wọn. Ní orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run lọ́ọ̀mọ̀ kí Ọlọ́run kẹ́ ọ. Ó ṣe ọ̀ranyàn fún wa láti mọ àkòrí ọ̀rọ̀ mẹ́rin. Alákọ̀ọ́kọ́, ìmọ̀. Òun náà ni ìmọ̀ Ọlọ́run, ìmọ̀ ànábì rẹ̀ àti ìmọ̀ ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ẹ̀rí. Ẹlẹ́ẹ̀kejì, ìṣiṣẹ́ tọ̀ ọ́. Ẹlẹ́ẹ̀kẹta, ìpèpè sí. Ẹlẹ́ẹ̀kẹrin, ìṣe sùúrù lórí aburú bẹ̀. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ní orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run mo fi àkókò búra, dájúdájú ọmọ ènìyàn ń bẹ nínú òfò àyàfi àwọn tó bá gbàgbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa, tí wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀ òdodo, tí wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀ sùúrù. Suratul Asr. Ash-Shafi'i kí Ọlọ́run kẹ́ wọn sọ wípé tí Ọlọ́run kò bá sọ ẹ̀rí mìíràn kalẹ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ yàtọ̀ sí súrà yìí kì bá ti tó wọn. Al-Bukhari kí Ọlọ́run kẹ́ wọn sọ wípé ojúpọ̀nà ìmọ̀ síwájú ọ̀rọ̀ àti ìṣe. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé mọ̀ wípé kò sí ohun tó ṣe jọ́sìn fún yàtọ̀ sí Allah, kó o sì tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀. Suratu Muhammad ẹsẹ̀ 19. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú sísọ̀rọ̀ ìmọ̀ síwájú sísọ̀rọ̀ ọ̀rọ̀ àti ìṣe. Lọ́ọ̀mọ̀ Ọlọ́run ó kẹ́ ọ. Ó ṣọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin láti mọ àkòrí ọ̀rọ̀ mẹ́ta yìí àti ìfi wọ́n ṣiṣẹ́ ṣe. Alákọ̀ọ́kọ́, dájúdájú Ọlọ́run dá wa, ó ń pèsè ìjẹ ẹ̀mú fún wa, kò sì gbé wa jù sílẹ̀ bí kò ṣe pé ó rán òjíṣẹ́ sí wa. Ẹni tó bá tẹ̀lé yóò wọ àlùjánnà, ẹni tó bá sì gún rí yóò wọ iná. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé dájúdájú a rán òjíṣẹ́ sí yín kí ó máa jẹ́ ẹlẹ́rìí lé yín lórí, gẹ́gẹ́ bí a ṣe rán òjíṣẹ́ sí Firaun, ṣùgbọ́n Firaun gún rí sí òjíṣẹ́, a sì gbá mú pẹ̀lú ìjìyà tó le koko. Suratu Muzammil ẹsẹ̀ 15 àti 16. Ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run kò yọ́nú sí ìmú ẹnikẹ́ni ní orogún pẹ̀lú rẹ̀ níbi ìjọsìn fún, yálà màláíkà tó súnmọ́ àbí ànábì tí a rán. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé àti pé àwọn mọ́sálásí jẹ́ ti Ọlọ́run nìkan, ẹ má ṣe kébè nǹkan kan pẹ̀lú Ọlọ́run. Suratul Jinn ẹsẹ̀ 18. Ẹlẹ́ẹ̀kẹta, ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ tó sì mú Ọlọ́run lọ́kan ṣoṣo, kò tọ́ fún kó mú ẹni tó yapa Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ní ààyò, kódà kó jẹ́ alásùnmọ́. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé o kò ní rí àwọn ìjọ tó nígbàgbọ́ nínú Ọlọ́run àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n yapa Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀, kódà kí wọ́n jí àwọn bàbá wọn àbí àwọn ọmọ wọn àbí àwọn ọmọ ìyá wọn lọ́kùnrin àbí àwọn ìbátan wọn. Àwọn wọ̀nyí ni Ọlọ́run ti kọ ìgbàgbọ́ sínú ọkàn wọn, tí ó sì fún wọn ní okun pẹ̀lú ruh, ìyẹn ìmọ̀nà àti ìmọ́lẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀, tí yóò sì fi wọ́n sí ọgbà tí akérèmọdò ń ṣàn lábẹ́ rẹ̀. Wọn ò ṣe gbére níbẹ̀. Àwọn wọ̀nyí ni ìjọ ti Ọlọ́run. Dájúdájú ìjọ Ọlọ́run ni ó jèrè. Suratu Mujadila ẹsẹ̀ 22. Lọ́ọ̀mọ̀ Ọlọ́run yóò tọ́ ọ sọ́nà láti tẹ̀lé. Dájúdájú Hanafiya, ìyẹn ẹ̀sìn Ibrahim, òun náà ni kí o máa jọ́sìn fún Ọlọ́run nìkan, lẹ́yìn tó ń ṣe àfọmọ́ ìjọsìn fún òun nìkan. Eléyìí ni Ọlọ́run pa gbogbo èèyàn láṣẹ tó sì torí rẹ̀ dá wọn, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ pé mi ò dá èèyàn àti àlùjọ̀nnú bí kò ṣe pé kí wọ́n lè máa sìn mí. Suratul Zariyat ẹsẹ̀ 64. Ìtumọ̀ kí wọ́n máa sìn mí ni kí wọ́n mú mi lọ́kan ṣoṣo. Ohun tó tóbi jù tí Ọlọ́run pa láṣẹ ni tawhid. Eléyìí ni ìmú Ọlọ́run lọ́kan ṣoṣo níbi ìjọsìn. Ohun tó sì tóbi jù tí ó kọ̀, òun náà ni àṣírík. Eléyìí ni ìpè nǹkan mìíràn pẹ̀lú rẹ̀. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé àti pé kí ẹ sìn Ọlọ́run kí ẹ sì má ṣe pé nǹkan kan pẹ̀lú rẹ̀. Tí wọ́n bá sọ fún wọn wípé kí ni àwọn ìpìlẹ̀ mẹ́ta tí ó ṣọ̀ranyàn fún ènìyàn láti mọ̀, sọ pé òun náà ni kí ẹrú sì mọ Olúwa rẹ̀ àti ẹ̀sìn rẹ̀ àti ànábì rẹ̀ Muhammad, kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá a. Ìpìlẹ̀ àkọ́kọ́, tí wọ́n bá sọ fún wọn wípé ta ni Olúwa rẹ̀, sọ pé Olúwa mi ni Allah, ẹni tó rè mí tó sì rè gbogbo ẹ̀dá pẹ̀lú ìdẹ̀ra rẹ̀. Òun ni mò ń jọ́sìn fún, kò sì sí ẹni tó jọ́sìn fún
yàtọ̀ sí òun. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé gbogbo ọpẹ́ àti ẹ̀yìn fún Ọlọ́run Olúwa al-alamin, ìyẹn gbogbo ẹ̀dá. Suratul Fatiha ẹsẹ̀ kínní. Gbogbo ohun tó yàtọ̀ sí Ọlọ́run ní alam, ìyẹn ẹ̀dá, tí èmi náà sì jẹ́ ọ̀kan nínú alam náà. Tí wọ́n bá sọ fún ọ wípé pẹ̀lú kí ni o fi dá Olúwa rẹ mọ̀, sọ pé pẹ̀lú àwọn àmì rẹ̀ àti àwọn ẹ̀dá rẹ̀. Lára àwọn àmì rẹ̀ ni òru àti ọ̀sán, àti oòrùn àti òṣùpá. Lára àwọn ẹ̀dá rẹ̀ ni sánmọ̀ méjèèje àti ilẹ̀ méjèèje, àti ohun tó wà nínú méjèèjì, àti ohun tó wà láàrin méjèèjì. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé lára àwọn àmì rẹ̀ ni òru àti ọ̀sán, àti oòrùn àti òṣùpá. Ẹ má ṣe forí kanlẹ̀ fún oòrùn àti òṣùpá, ẹ sì forí kanlẹ̀ fún Ọlọ́run tó dá wọn, tó bá jẹ́ pé òun lẹ̀ ń sìn lódodo. Suratu Fussilat ẹsẹ̀ 47. Àti ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé dájúdájú Olúwa yín ni Allah, ẹni tó dá àwọn sánmọ̀ àti ilẹ̀ ní ọjọ́ 6. Lẹ́yìn náà ó gún wà sórí àga ọlá. Ó ń fi òru bo ọ̀sán, tí òru ń wá ọ̀sán ní kíákíá. Àti oòrùn àti òṣùpá àti àwọn ìràwọ̀ ni ó rọ̀ pẹ̀lú àṣẹ rẹ̀. Tirẹ̀ ni ẹ̀dá àti àṣẹ. Ìbùkún ni fún Ọlọ́run Olúwa gbogbo ẹ̀dá. Suratul A'raf ẹsẹ̀ 54. Olúwa yìí ni ẹni tí ìjọsìn tọ́ sí. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹ̀yin ènìyàn, ẹ jọ́sìn fún Olúwa yín, ẹni tó dá yín àtàwọn tí wọ́n ti ṣíwájú yín, kí ẹ lè bá bẹ̀rù. Ẹni tó ṣe ilẹ̀ fún yín ní ìtẹ́ pẹrẹsẹ, àti sánmọ̀ ní àjà. Ó so omi kalẹ̀ láti sánmọ̀, ó sì fi mú àwọn èso jáde ní ìjẹ̀mú fún yín. Nítorí náà ẹ má ṣe bá Ọlọ́run wá orogún, tí ẹ sì mọ̀. Suratul Baqarah ẹsẹ̀ 21 àti 22. Ibn Kathir, kí Ọlọ́run kẹ́ wọn, sọ wípé ẹni tó dá àwọn nǹkan wọ̀nyí ni ìjọsìn tọ́ sí. Onírúurú ìjọsìn tí Ọlọ́run pàṣẹ rẹ̀ gẹ́gẹ́ bí Islam, Iman àti Ihsan. Lára rẹ̀ ni àdúrà, ìpayà, ìrókan, ìgbáralé, ìrètí, ìkósọ́kàn, ìtẹríba, ìbẹ̀rù, ìṣẹ́rípadà ní ti ìrònúpìwàdà, ìwá ìrànlọ́wọ́, ìsádi, ìképè, ìdúran àti ìjẹ́jẹ́, àti èyí tó yàtọ̀ sí àwọn wọ̀nyí nínú onírúurú ìjọsìn tí Ọlọ́run pàṣẹ rẹ̀. Gbogbo rẹ̀ jẹ́ ti Ọlọ́run nìkan. Ẹ̀rí lórí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé àti pé àwọn mọ́sálásí jẹ́ ti Ọlọ́run nìkan, ẹ má ṣe képè nǹkan kan pẹ̀lú rẹ̀. Suratul Jinn ẹsẹ̀ 18. Nítorí náà ẹni tó bá gbé nǹkan kan nínú rẹ̀, ìyẹn nínú àwọn ìjọsìn tí a ti mẹ́nubà, fún nǹkan tó yàtọ̀ sí Ọlọ́run, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti di ọ̀ṣẹbọ, kèfèrí. Ẹ̀rí lórí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹni tó bá ké pe Ọlọ́run mìíràn kò ní ẹ̀rí lọ́wọ́ lórí rẹ̀. Dájúdájú ìṣirò rẹ̀ ń bẹ lọ́dọ̀ Olúwa rẹ̀. Dájúdájú àwọn kèfèrí wọn kò ní jèrè. Suratul Mu'minun ẹsẹ̀ 93. Ó wá nínú hadith pé àdúrà ní kókó ìjọsìn. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé àti pé Olúwa yín sọ pé ẹ ké pè mí, màá dá yín lóhùn. Dájúdájú àwọn tó ń ṣègbéraga nípa ìjọsìn fún mi, dájúdájú wọn yóò wọ iná Jahannam ní ẹni yẹpẹrẹ. Suratul Ghafir ẹsẹ̀ 60. Ẹ̀rí ìpayà ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹ má ṣe páyà wọn, èmi ní kí ẹ páyà tí ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo. Suratu Ali Imran ẹsẹ̀ 95. Ẹ̀rí ìrókan ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹni tó bá rókan láti pàdé Olúwa rẹ̀ kí ó ṣiṣẹ́ rere, kò sì gbọdọ̀ mú nǹkan kan pọ̀ pẹ̀lú Olúwa rẹ̀ níbi ìjọsìn. Suratul Kahf ẹsẹ̀ 90. Ẹ̀rí ìgbáralé ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé Ọlọ́run ní kí ẹ gbáralé tí ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo. Suratul Ma'idah ẹsẹ̀ 43. Ẹni tó bá gbáralé Ọlọ́run yóò tó. Suratul Talaq ẹsẹ̀ 3. Ẹ̀rí ìrètí, ìkósọ́kàn àti ìtẹríba ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé dájúdájú wọn a máa yára sí àwọn iṣẹ́ olóore, wọn a sì máa pè wá pẹ̀lú ìrètí àti ìkósọ́kàn, wọ́n sì jẹ́ olùtẹríba fún wa. Suratul Anbiya ẹsẹ̀ 90. Ẹ̀rí ìbẹ̀rù ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹ má ṣe bẹ̀rù wọn, èmi ni kí ẹ bẹ̀rù.
Suratul Baqarah ẹsẹ̀ 150. ẹ̀rí ìṣẹ́rípadà ní ti ìrònúpìwàdà ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹ ṣẹ́rí padà ní ti ìrònúpìwàdà sí ọ̀dọ̀ Olúwa yín kí ẹ sì juwọ́ jùsẹ̀ lẹ̀ fún. Suratul Zumar ẹsẹ̀ 54. ẹ̀rí ìwá ìrànlọ́wọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ìwọ la máa sìn, ọ̀dọ̀ rẹ láti máa wá ìrànlọ́wọ́ wá. Suratul Fatiha ẹsẹ̀ 5. ó wà nínú hadithi pé tí o bá fẹ́ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run. ẹ̀rí ìsádi ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé sọ pé mo sádi Olúwa òwúrọ̀ kùtùkùtù. Suratul Falak ẹsẹ̀ 1. sọ pé mo sádi Olúwa àwọn ènìyàn. Suratul Nas ẹsẹ̀ 1. ẹ̀rí ìképe ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé nígbàtí ẹ̀yin képe Olúwa yín tó sì ń dá yín lóhùn. Suratul Anfal ẹsẹ̀ 9. ẹ̀rí ìdúnran ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé sọ pé dájúdájú ìrun mi, ìdúnran mi, ìṣẹ̀mí mi, ikú mi jẹ́ ti Ọlọ́run Olúwa gbogbo ẹ̀dá, kò sì sí akẹgbẹ́ fún un. Suratul An'am ẹsẹ̀ 62 àti 63. ó wá nínú súnnà wípé ibi dandan Ọlọ́run kó máa bẹ lórí ẹni tó ń dúnran fún ohun tó yàtọ̀ sí Ọlọ́run. ẹ̀rí ìjẹ́jẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé wọ́n mú ẹ̀jẹ̀ wọn ṣẹ̀, wọ́n sì ń páyà ọjọ́ kan tí aburú rẹ̀ jẹ́ ohun tí ó máa fọ́n ká gan. Suratul Insan ẹsẹ̀ 7. ìpìlẹ̀ kejì mímọ̀ ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ẹ̀rí, òun náà ni ìjùpájùsẹ̀ fún Ọlọ́run pẹ̀lú tawhid, ìyẹn ìmú Ọlọ́run lọ́kan ṣoṣo, ìjuwọ́jùsẹ̀ lẹ̀ fún níbi ìtẹ̀lé àti ìbọ́pábọ́sẹ̀ kúrò níbi ìmú orogún pẹ̀lú Ọlọ́run àti àwọn èèyàn rẹ̀. eléyìí wà lórí ìpele 3. èyí ni Islam, Iman àti Ihsan. gbogbo ìpele ló ní àwọn òpó. àwọn òpó Islam jẹ́ 5: ìjẹ́rìí pé kò sí Ọlọ́run tó tó jọ́sìn fún yàtọ̀ sí Allah àti pé Muhammad jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, ìgbé ìrun dúró, ìyan zaka, ààwẹ̀ Ramadan, ìṣe hajj sí ilé Ọlọ́run abèèwọ̀. ẹ̀rí ìjẹ́rìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé Ọlọ́run jẹ́rìí wípé dájúdájú kò sí Ọlọ́run tó tó jọ́sìn fún yàtọ̀ sí òun. àwọn màláíkà àti àwọn onímọ̀ ẹ̀sìn jẹ́rìí bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ onídéédé, kò sì sí Ọlọ́run tó tó jọ́sìn fún yàtọ̀ sí òun, alágbára ọlọ́gbọ́n. Suratu Ali Imran ẹsẹ̀ 22. ìtumọ̀ rẹ̀ kò sí ẹni tí ó ní ẹ̀tọ́ àti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run. La ilaha, ìyẹn ìkọ̀ gbogbo ohun tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah. Illallah, ìfirinlẹ̀ gbogbo ìjọsìn fún Ọlọ́run nìkan, kò sí alábàákẹ́gbẹ́ fún níbi ìjọsìn rẹ̀, gẹ́gẹ́ bí kò ṣe sí alábàákẹ́gbẹ́ fún níbi ìjọba rẹ̀. àlàyé rẹ̀ tí ó ṣe ìtúpalẹ̀ rẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé dájúdájú nígbàtí Ibrahim sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ wípé dájúdájú èmi bọ́pá bọ́sẹ̀ kúrò níbi nǹkan tẹ́ ń jọ́sìn fún àyàfi fún ẹni tó dá mi, dájúdájú òun ló máa fọ̀nà mọ̀ mí. Ọlọ́run ṣe ní ọ̀rọ̀ tí yóò ṣẹ́kù láéláé láàrin àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ kí wọ́n lè bá àṣẹ́rí padà. Suratu Zukhruf ẹsẹ̀ 26 sí 28. àti ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé sọ pé ẹ̀yin onítìrà ẹ wá síbi ọ̀rọ̀ kan tó dọ́gba láàrin àwa àti ẹ̀yin, wípé a ò ní jọ́sìn fún kankan yàtọ̀ sí Ọlọ́run, a ò sì ní wá akẹgbẹ́ fún, àti pé apá kan wa kò ní sọ apá kan di olúwa lẹ́yìn Allah. tí wọ́n bá sì gúnrí ẹ sọ pé ẹ jẹ́rìí pé dájúdájú àwa jẹ́ mùsùlùmí. Suratu Ali Imran ẹsẹ̀ 64. ìjẹ́rìí wípé dájúdájú Muhammad jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ní ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé òjíṣẹ́ kan ti wá dé wá bá yín láàrin yín, kí ìnira kàn yín lágbára lára rẹ̀, ó ń ṣe àkọlé kan kí àǹfààní wá bá yín, àti pé kí ìnira má kàn yín, ó jẹ́ aláàánú àti oníkẹ́ fún àwọn onígbàgbọ́ òdodo. Suratu Tauba ẹsẹ̀ 142. ìtumọ̀ ìjẹ́rìí wípé dájúdájú Muhammad jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, òun náà ni ìtẹ̀lé níbi ohun tó pa láṣẹ àti ìgbà lódodo níbi ohun tó bá fún wa ní ìró nípa rẹ̀, àti ìjìnà sí ohun tí ó kọ̀ àti kìlọ̀ nípa rẹ̀.
àti ìmá máa sin Ọlọ́run àyàfi pẹ̀lú ohun tó bá gbé kalẹ̀ lófin. Àlàyé ìrun kíkí, zaka yíyàn àti àlàyé tawhid ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé a kò pa wọ́n láṣẹ bí kò ṣe wípé kí wọ́n jọ́sìn fún Ọlọ́run lẹ́ni tí ó ń ṣàfọ̀mọ́ ìjọsìn fún òun nìkan, kí wọ́n máa gbé ìrun dúró, kí wọ́n sì yan zaka. Ìyẹn ni ẹ̀sìn tó dúró ṣinṣin. Suratul Bayyinah ẹsẹ̀ 5. Ẹ̀rí àwẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo, a ṣe àwẹ̀ ní ọ̀ranyàn lẹ́yìn lórí gẹ́gẹ́ bí a ṣe ṣe ní ọ̀ranyàn lórí àwọn tí wọ́n ṣíwájú yín kí ẹ lè bá a bẹ̀rù. Suratul Baqarah ẹsẹ̀ 93. Ẹ̀rí hajj ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé Ọlọ́run ṣe àbẹ̀wò hajj sí ilé náà ní ọ̀ranyàn fún àwọn ènìyàn tó lágbára ọ̀nà láti débẹ̀. Ẹnikẹ́ni tó bá ṣàìgbàgbọ́, dájúdájú Ọlọ́run rọrọ̀ kúrò lára gbogbo ẹ̀dá. Suratu Ali Imran ẹsẹ̀ 97. Ìpele kejì òun náà ni iman. Ó ní ẹ̀ka tó láàrin 73 73 sí 89 ìyẹn 79. Èyí tó fi ń ga jù níbẹ̀ ni gbólóhùn la ilaha illallah. Èyí tó sì fi ń kéré jù ni ìmú nǹkan jàǹbá kúrò lọ́nà. Àti wípé ìjẹ́ ọmọlúwàbí jẹ́ ọ̀kan nínú ẹ̀ka ìmánì. Òpó rẹ̀ jẹ́ 6. Òun náà ni ìgbàgbọ́ nínú Ọlọ́run àti àwọn màláíkà rẹ̀ àti àwọn tírà rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ àti ọjọ́ ìkẹyìn àti kádàrá, dáadáa ibẹ̀ àti àìdá ibẹ̀. Ẹ̀rí fún àwọn òpó 6 yìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé kì í ṣe rere ni kí ẹ̀dá da ojú kọ agbègbè ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn, àmọ́ rere ni ẹni tí ó nígbàgbọ́ nínú Ọlọ́run àti ọjọ́ ìkẹyìn àti àwọn màláíkà àti àwọn tírà àti àwọn ànábì. Suratul Baqarah ẹsẹ̀ 97. Ẹ̀rí kádàrá ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé dájúdájú a dá gbogbo nǹkan pẹ̀lú kádàrá. Suratul Qamar ẹsẹ̀ 51. Ìpele kẹta òun ni ihsan. Ó ní òpó kan, òun náà ni kí o máa sin Ọlọ́run gẹ́gẹ́ bí wípé òun rí, bó tilẹ̀ jẹ́ wípé o kò rí, dájúdájú òun rí ọ. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé dájúdájú Ọlọ́run wà pẹ̀lú àwọn tí wọ́n ń páyà rẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ olùṣe dáadáa. Suratul Nahl ẹsẹ̀ 142. Àti ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé kí o sì gbára lé alágbára àṣàkẹ́ ọ̀run, ẹni tó ń rí ọ nígbà tó ń dìde kírun lóru, àti ìyípadà rẹ láàrin àwọn olùforíkanlẹ̀, dájúdájú òun ni olùgbọ́ onímímọ̀. Suratu Shu'ara ẹsẹ̀ 197 sí 199. Àti ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé ìwọ kò ní wà ní ìṣe kan, ìwọ kò ní ké nǹkan kan nínú Al-Qur'an, ẹ̀yin kò sì ní ṣe iṣẹ́ kankan àyàfi kí àwa jẹ́ ẹlẹ́rìí lé yín lórí nígbà tí ẹ̀ ń ṣe. Suratu Yunus ẹsẹ̀ 61. Ẹ̀rí láti inú súnnà òun náà ni hadithi Jibril tó gbajúmọ̀ láti ọ̀dọ̀ Umar kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ pé nígbàtí a jókòó sí ọ̀dọ̀ ànábì ní ọjọ́ kan, nígbàtí ọkùnrin kan yọ sí wa, aṣọ rẹ̀ funfun gbòò, irun rẹ̀ sì dúdú dáadáa, kò sí àpẹẹrẹ ìrìn àjò lára rẹ̀, èèyàn kankan kò sì mọ̀ nínú wa, títí ó jókòó síwájú ànábì sallallahu alayhi wa sallam. Ó fi orúnkún rẹ̀ kan orúnkún rẹ̀ méjèèjì, ó sì káwọ́ rẹ̀ méjèèjì sí orí itan rẹ̀ méjèèjì, ni ó bá sọ pé ìrẹ́ Muhammad, fún mi ní ìró nípa Islam. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé Islam ní kí o jẹ́rìí pé dájúdájú kò sí Ọlọ́run mìíràn tó tó jọ́sìn fún yàtọ̀ sí Allah, àti pé dájúdájú Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni, kí o sì gbérun dúró, kí o yan zaka, kí o gbààwẹ̀ Ramadan, kí o sì ṣe àbẹ̀wò hajj sí ilé náà tí o bá ní kápá ọ̀nà. Ó sọ pé òdodo ni ó sọ. Ó jù wá lójú pé òun ló ń béèrè, òun ló sì ń sọ pé ó jẹ́ òdodo. Ó sọ pé fún mi ní ìrò nípa iman. Ó sọ pé òun ni kí o gbàgbọ́ nínú Ọlọ́run àti àwọn màláíkà rẹ̀ àti àwọn tírà rẹ̀, àwọn òjíṣẹ́ rẹ̀ àti ọjọ́ ìkẹyìn, àti kí o gbàgbọ́ nínú kádàrá, dáadáa ibẹ̀ àti àìdá ibẹ̀. Ó sọ pé òdodo ló sọ. Ó sọ pé fún mi ní ìrò nípa ihsan. Ó sọ pé òun náà ni kí o máa sin Ọlọ́run gẹ́gẹ́ bí wípé òun rí, bó tilẹ̀ jẹ́ pé o kò rí, dájúdájú òun rí ọ. Ó sọ pé fún mi níro nípa àsáà, ìyẹn wákàtí ìkẹyìn. Ó sọ pé
ẹni tí wọ́n ń bi kò ní ìmọ̀ tó ẹni tó ń béèrè. Ó sọ pé fún mi ní ìró nípa àwọn àmì rẹ̀. Ó sọ pé òun ni ìgbà tí ìyà bá ti ń bí olúwa rẹ̀, ìgbà tí àwọn aláìwọ bàtà, àgàn àti darandaran ti ń sáré gbáwájú ara wọn níbi ìmọ̀ akọ́lé tó ga. Ó sọ pé ni ó bá lọ tí àwa sì wà níbẹ̀. Lẹ́yìn náà ó sọ pé ìrẹ́ Umar, ǹjẹ́ o mọ oníbèèrè náà? Mo sọ pé Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ló ní ìmọ̀ jùlọ. Ó sọ pé Jibril ni ó wá láti wá kọ́ yín ní ẹ̀sìn yín. Ìpínlẹ̀ kẹta, ìmọ̀ ànábì yín Muhammad sallallahu alayhi wa sallam. Òun ni Muhammad ọmọ Abdullah ọmọ Abdul Muttalib ọmọ Hashim. Hashim jẹ́ láti ìran Quraysh. Quraysh wá láti ara àwọn Lárúbáwá. Àwọn Lárúbáwá wá láti ara àwọn àrọ́mọdọ́mọ ànábì Ismail ọmọ Ibrahim al-Khalil, ìyẹn ààyò Ọlọ́run. Èyí tó fi ń dájì nínú ìkẹ́ àti àdúrà kí ó bọ́ òun àti ànábì wa. Ó jẹ́ ọmọ ọdún 43. Ó lo 40 nínú rẹ̀ síwájú ìjẹ́ ànábì. Ó sì lo 23 gẹ́gẹ́ bí ànábì àti òjíṣẹ́. Ó di ànábì pẹ̀lú àyà Iqra. Wọ́n sì ránṣẹ́ pẹ̀lú Suratul Mudaththir. Ìlú rẹ̀ ní Mọ́kà. Ó sì ṣípò padà lọ sí Madina. Ọlọ́run gbé dìde láti kìlọ̀ kúrò níbi ìmú orogún pẹ̀lú Ọlọ́run àti láti pèpè lọ sí at-tawhid, ìyẹn ìmú Ọlọ́run lọ́kan ṣoṣo. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ìrẹ́ olùdáṣọ́bọ́ra, dìde kí o ṣe ìkìlọ̀. Olúwa rẹ ni kí o gbé títóbi fún, aṣọ rẹ ni kí o ṣe ní mímọ́, òrìṣà ni kí o jìnnà sí, má ṣe máa tọrẹ láti rí púpọ̀ gbà. Olúwa rẹ ni kí o ṣe sùúrù fún. Suratul Mudaththir ẹsẹ̀ 1 dé 7. Ìtumọ̀ dìde kí o ṣe ìkìlọ̀ ní kìlọ̀ kúrò níbi àṣírík, ìyẹn ìmú orogún pẹ̀lú Ọlọ́run, kí o sì pèpè lọ síbi tawhid, ìyẹn ìmú Ọlọ́run lọ́kan. Olúwa rẹ ni kí o gbé títóbi fún túmọ̀ sí gbé tóbi pẹ̀lú tawhid, ìyẹn ìmú Ọlọ́run lọ́kan. Aṣọ rẹ ni kí o ṣe ní mímọ́ túmọ̀ sí fọ̀ àwọn iṣẹ́ rẹ mọ́ kúrò níbi ìmú orogún pẹ̀lú Ọlọ́run. Òrìṣà ni kí o jìnnà sí. Òrìṣà ni àwọn ère. Jíjìnnà sí túmọ̀ sí gbígbé wọn jù sílẹ̀ àti ìbọ́pábọ́sẹ̀ kúrò lára rẹ̀ àti àwọn ará ilé rẹ̀. Ó wà lórí eléyìí fún ọdún 10 tó ń pèpè lọ sí ibi ìmú Ọlọ́run lọ́kan. Lẹ́yìn ọdún 10 wọ́n gbé ga lọ sí sánmọ̀, wọ́n sì ṣe ìrun 5 dín ọ̀ranyàn fún un. Ó kírun ní Mọ́kà fún ọdún 3. Lẹ́yìn náà wọ́n pa á láṣẹ láti ṣípò padà lọ sí Madina. Ìjírá, ìyẹn ìṣípò padà, òun ni ìkúrò ní ìlú ìmú orogún pẹ̀lú Ọlọ́run lọ sí ìlú Islam. Ìjírá jẹ́ ọ̀ranyàn lórí ìjọ yìí láti ìlú ìmú orogún pẹ̀lú Ọlọ́run lọ sí ìlú Islam. Ó sì wà títí tí wákàtí náà ó fi dé, ìyẹn wákàtí ìgbẹ̀yìn. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé dájúdájú àwọn tí àwọn màláíkà wá gba ẹ̀mí wọn lásìkò tí wọ́n ń ṣàbòsí ẹ̀mí ara wọn. Àwọn màláíkà sọ pé kí ni ẹ̀ ń ṣe? Wọ́n wípé wọ́n dá wa lágara lórí ilẹ̀ ni. Àwọn màláíkà sọ pé ṣé ilẹ̀ Ọlọ́run kò wá fẹ̀ tó kí ẹ ṣe ìjírá, ìyẹn ìṣípò padà níbẹ̀ ni? Àwọn wọ̀nyí iná Jahannam ni ibùgbé wọn, ó sì burú ní ibùdé sí. Àyàfi àwọn aláìlágbára nínú àwọn ọkùnrin àti àwọn obìnrin àti àwọn ọmọdé tí wọn kò ní ìkápá ọgbọ́n kan, wọn kò sì dá ọ̀nà mọ̀. Àwọn wọ̀nyí ni ó súnmọ́ kí Ọlọ́run ṣàforíjì fún. Súrọ́tù Nìsá ẹsẹ̀ 17 sí 19 àti ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ẹ̀yin ẹrúsìn mi tí ẹ gbàgbọ́, dájúdájú ilẹ̀ mi gbòòrò, nítorí náà èmi nìkan ni kí ẹ jọ́sìn fún. Súrọ́tù Ankabut ẹsẹ̀ 64. Al-Baghawi kí Ọlọ́run kẹ́ wọn sọ wípé ìdí ìsọ̀kalẹ̀ ááyà yìí ni fún àwọn mùsùlùmí tí wọ́n wà ní Mọ́kà tí wọn kò tí ì ṣe hijira, ìyẹn ìṣípò padà. Ọlọ́run pè wọ́n pẹ̀lú ìgbàgbọ́. Ẹ̀rí hijira, ìyẹn ìṣípò padà nínú súnnà ni ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tó sọ wípé hijira ò ní dúró títí ìtúbá yóò fi dúró, ìtúbá ò ní dúró títí oòrùn yóò fi yọ ní ibùwọ̀ rẹ̀. Nígbà tí ó dé Madina, wọ́n pa á láṣẹ àwọn òfin Islam tó kù bíi zaka, ààwẹ̀, hajj, ìjagun,
lójú ọ̀nà Ọlọ́run, ìpè sí ìrun, ìpàṣẹ dáadáa àti ìkọ̀ ìwà ìbàjẹ́ àti àwọn tó yàtọ̀ sí àwọn wọ̀nyí nínú àwọn òfin ẹ̀sìn. Ó wà lórí eléyìí fún ọdún 10. Lẹ́yìn náà ó papòdà, kí ìkẹ́ àti ọlá Ọlọ́run máa bá a, ẹ̀sìn rẹ̀ sì wà títí láéláé. Ẹ̀sìn rẹ̀ nìyí, kò sí dáadáa kan àyàfi kí ó tọ́ka àlùhùmọ̀ sí, kò sì sí aburú kan àyàfi kí ó kìlọ̀ fún wọn kúrò níbẹ̀. Dáadáa tó tọ́ka wọn sí ni at-tawhid, ìyẹn ìmọ̀lọ́run lọ́kan àti gbogbo nǹkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí tí ó sì yọ́nú sí. Aburú tó kìlọ̀ kúrò níbẹ̀ ni àṣírk, ìyẹn ìmú orogún pẹ̀lú Ọlọ́run àti gbogbo nǹkan tí Ọlọ́run kórìíra tí ó sì kọ̀. Ọlọ́run gbé dìde sí gbogbo ènìyàn, ó sì ṣe títẹ̀lé lọ́ranyàn fún àwọn èèyàn àti àlùjọ̀nnú. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ẹ̀yin èèyàn, dájúdájú òjíṣẹ́ ni mo jẹ́ fún yín gbogbo yín pátápátá. Suratul A'raf ẹsẹ̀ 148. Ọlọ́run pé ẹ̀sìn rẹ̀ pẹ̀lú rẹ̀. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé òní ni mo pé ẹ̀sìn yín fún yín, mo sì ṣe àṣepé ìdẹ̀ra lé yín lórí, mo sì yọ́nú sí Islam ní ẹ̀sìn fún yín. Suratul Ma'idah ẹsẹ̀ 3. Ẹ̀rí lórí ikú rẹ̀, kí ìkẹ́ Ọlọ́run máa bá a, ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé dájúdájú ó kú, dájúdájú àwọn náà ó kú, lẹ́yìn náà ní ọjọ́ ìgbéǹde dájúdájú ẹ̀yin yóò máa bá ara yín ṣe àríyànjiyàn ní ọ̀dọ̀ Olúwa yín. Suratul Zumar ẹsẹ̀ 30 àti 31. Àwọn ènìyàn tí wọ́n bá kú wọ́n ò gbé wọn dìde. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé nínú rẹ̀, ìyẹn yẹ̀pẹ̀, ni a ti dá yín, nínú rẹ̀ ni a ó sì dá yín padà sí, àti láti inú rẹ̀ sì ni a ó ti mú yín jáde ní ìgbà mìíràn. Suratu Taha ẹsẹ̀ 65. Àti ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé Ọlọ́run mú yín jáde láti ara erùpẹ̀ ilẹ̀, lẹ́yìn náà yóò dá yín padà sínú rẹ̀, yóò sì mú yín jáde ní ti tààrà. Suratu Nuh ẹsẹ̀ 17 àti ẹsẹ̀ 18. Lẹ́yìn ìgbéǹde wọn ó ṣe ìṣirò, wọn ó sì gbẹ̀san pẹ̀lú àwọn iṣẹ́ wọn. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé kí ó lè san àwọn tí wọ́n ṣe aburú lẹ́san iṣẹ́ tí wọ́n ṣe, kí ó sì san ẹ̀san dáadáa fún àwọn tí wọ́n ṣe dáadáa. Suratu Najm ẹsẹ̀ 29. Ẹni tó bá pe àgbéǹde nírọ́ ti ṣàìgbàgbọ́. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé àwọn tí wọ́n ṣàìgbàgbọ́ lérò wípé a kò ní gbé wọn dìde sọ pé bẹ́ẹ̀ ni, mo fi Olúwa mi búra, dájúdájú wọn ò gbé yín dìde, lẹ́yìn náà wọn yóò fún yín ní ìró ohun tí ẹ ṣe níṣẹ́, èyí sì rọrùn fún Ọlọ́run. Suratu Taghabun ẹsẹ̀ 7. Ọlọ́run rán gbogbo àwọn òjíṣẹ́ ní olùfúnni ní ìró ìdùnnú àti olùkìlọ̀ ìyà. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé àwọn òjíṣẹ́, olùfúnni ní ìró ìdùnnú àti olùkìlọ̀ ìyà, nítorí kí àwíjàre lè máa wà fún àwọn ènìyàn lórí Ọlọ́run lẹ́yìn wíwá àwọn òjíṣẹ́. Suratu Nisa ẹsẹ̀ 95. Àkọ́kọ́ wọn ni Nuh, kí àlàáfíà Ọlọ́run kó máa bá a. Ìgbẹ̀yìn wọn ni Muhammad, kí ìkẹ́ àti ọlá Ọlọ́run máa bá a. Òun ni ìgbẹ̀yìn àwọn ànábì. Ẹ̀rí wípé Nuh ni àkọ́kọ́ wọn ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé dájúdájú a fi ìṣípayá ránṣẹ́ sí ọ, gẹ́gẹ́ bí a ṣe fi ìṣípayá ránṣẹ́ sí Nuh àti àwọn òjíṣẹ́ tí wọ́n wá lẹ́yìn rẹ̀. Suratu Nisa ẹsẹ̀ 43. Gbogbo ìjọ tí Ọlọ́run gbé òjíṣẹ́ dìde sí láti orí Nuh títí dórí Muhammad ni ó pàṣẹ ìjọsìn Ọlọ́run nìkan fún, tí ó sì kọ ìjọsìn àwọn Tawarit, ìyẹn àwọn olùkọjá àlà fún. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé a ti ránṣẹ́ òjíṣẹ́ kọ̀ọ̀kan sí gbogbo ìjọ láti jíṣẹ́ pé ẹ jọ́sìn fún Ọlọ́run, kí ẹ sì jìnnà sí Tawagut, ìyẹn àwọn òrìṣà àbí àwọn ọlọ́run èké. Suratu Nahl ẹsẹ̀ 44. Ọlọ́run ṣe ní ọ̀ranyàn fún gbogbo ẹrúsìn rẹ̀ láti ṣàìgbàgbọ́ sí Tawagut, kí wọ́n sì gbàgbọ́ nínú Ọlọ́run. Ibn al-Qayyim, kí Ọlọ́run kẹ́ wọn, sọ wípé ìtumọ̀ Tawagut ni gbogbo ohun tí ẹrú fi ń kọjá àlà rẹ̀ nínú àwọn tí wọ́n ń jọ́sìn fún àti àwọn tí wọ́n ń tẹ̀lé àbí àwọn tí wọ́n ń ṣe ìgbọ́ràn sí. Àwọn Tawagut pọ̀, 5 ni àwọn olórí wọn. Àkọ́kọ́ ni Iblis, kí ègbé Ọlọ́run máa bá a àti ẹni tí wọ́n ń jọ́sìn fún tí òun náà sì yọ́nú sí.
àti ẹni tó bá ń pe àwọn ènìyàn kí wọ́n wá jọ́sìn fún, àti ẹni tó bá ní wípé òun ní nǹkan kan nínú ìmọ̀ ìkọ̀kọ̀, àti ẹni tó ń dájọ́ pẹ̀lú ohun tí ó yàtọ̀ sí ohun tí Ọlọ́run sọ kalẹ̀. Ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé kò sí ìjẹnipa nínú ẹ̀sìn, ìmọ̀nà ti fojú hàn kúrò níbi ìṣìnà. Ẹni tó bá ṣàìgbàgbọ́ sí tọ̀gùt tí ó sì ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ó ti dì mọ́ okùn tó fọkànbalẹ̀ jùlọ tí kò ní í já. Ọlọ́run ni olùgbọ́ onímọ̀. Suratul Baqarah ẹsẹ̀ 96. Eléyìí ni ìtumọ̀ gbólóhùn la ilaha illallah. Ó wà nínú hadithi pé ògórí ọ̀rọ̀ ní Islam, òpó rẹ̀ ní ìrun, èyí tó fi ń ga jù ní ìjagun sí ojú ọ̀nà Ọlọ́run. Ọlọ́run ni ó ní ìmọ̀ jùlọ. Ìkẹ́ àti ìgẹ̀ kí ó máa bẹ fún Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀.